Ẹ́kísódù orí ìkarùn-ún. Lẹ́yìn èyí ni Mósè àti Áárónì wọlé, wọ́n sì wí fún Fáráò pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, kí wọn kí ó lè ṣe àjọ fún mi ní ijù. Fáráò sì wí pé, ta ni Olúwa tí èmi ó fi gba ohùn rẹ̀ gbọ́ láti jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ? Èmi kò mọ Olúwa náà, bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ. Wọ́n sì wí pé, Ọlọ́run àwọn Hébérù ni ó pàdé wa. Àwa bẹ̀ ọ́, jẹ́ kí a lọ ní ìrìn ijọ́ mẹ́ta sí ijù, kí a sì rúbọ sí Olúwa Ọlọ́run wa, kí ó má bàa fi àjàkálẹ̀ àrùn tàbí idà kọlù wá. Ọba Égíptì sì wí fún wọn pé, Mósè àti Áárónì, nítorí kí ni ẹ̀yin ṣe dá àwọn ènìyàn dúró nínú iṣẹ́ wọn? Ẹ lọ sí iṣẹ́ yín. Fáráò sì wí pé, kíyèsí, àwọn ènìyàn ilẹ̀ yìí pọ̀ jù ní ìsinsìnyí, ẹ̀yin sì mú wọn sinmi kúrò nínú iṣẹ́ wọn. Fáráò sì pàṣẹ ní ọjọ́ náà fún àwọn akóniṣiṣẹ́ àwọn ènìyàn àti fún àwọn olórí wọn wípé, ẹ̀yin kò gbọdọ̀ fún àwọn ènìyàn náà ní koríko mọ́ láti máa ṣe bíríkì bí ìgbà àtẹ̀yìnwá. Jẹ́ kí wọn kí ó máa lọ ṣá koríko fún ara wọn, àti iye bíríkì tí wọ́n ti máa ṣe ní ìgbà àtẹ̀yìnwá òun ni kí ẹ̀yin bù fún wọn. Ẹ̀yin kò gbọdọ̀ ṣẹ́ nǹkan kù kúrò níbẹ̀, nítorí tí wọ́n ń ṣe ìmẹ́lẹ́. Nítorí náà ni wọ́n ṣe ń ké wípé, yẹ kí a lọ rúbọ sí Ọlọ́run wa. Ẹ jẹ́ kí iṣẹ́ kí ó wúwo fún àwọn ọkùnrin náà, kí wọn kí ó lè máa ṣe làálàá nínú rẹ̀. Ẹ má sì ṣe jẹ́ kí wọn kí ó fiyè sí ọ̀rọ̀ èké. Àwọn akóniṣiṣẹ́ ènìyàn náà sì jáde, àti àwọn olórí wọn. Wọ́n sì sọ fún àwọn ènìyàn náà pé, báyìí ni Fáráò wípé, èmi kì yóò fún yín ní koríko mọ́. Ẹ lọ, ẹ wá koríko níbi tí ẹ̀yin gbé lè rí, ṣùgbọ́n a kì yóò ṣẹ́ nǹkan kù nínú iṣẹ́ yín. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà sì tú káàkiri ká gbogbo ilẹ̀ Égíptì láti máa ṣá ìdí koríko ní ipò koríko. Àwọn akóniṣiṣẹ́ lé wọn ní eré wípé, ẹ ṣe iṣẹ́ yín pé, iṣẹ́ ojoojúmọ́ yín bí ìgbà tí koríko ń bẹ. Àti àwọn olórí àwọn ọmọ Ísírẹ́lì tí àwọn akóniṣiṣẹ́ Fáráò yàn lé wọn ni à ń lù, tí a sì ń bi léèrè pé, èéṣe tí ẹ̀yin kò ṣe iṣẹ́ yín pé ní bíríkì ṣíṣe ní àná àti ní òní bí ìgbà àtẹ̀yìnwá? Nígbà náà ni àwọn olórí àwọn ọmọ Ísírẹ́lì wá, wọ́n sì ké tọ̀ Fáráò wípé, èéṣe tí ìwọ fi ń ṣe àwọn ìránṣẹ́ rẹ báyìí? A kò fi koríko fún àwọn ìránṣẹ́ rẹ. Wọ́n sì ń wí fún wa pé, ẹ ṣe bíríkì, sì kíyèsí, à ń lu àwọn ìránṣẹ́ rẹ, ṣùgbọ́n lọ́wọ́ àwọn ènìyàn rẹ ni ẹ̀bi wà. Ṣùgbọ́n òun wípé, ẹ̀yin ọ̀lẹ, ẹ̀yin ọ̀lẹ, nítorí náà ni ẹ ṣe wípé, yẹ kí a lọ ṣẹbọ sí Olúwa. Ǹjẹ́ ẹ lọ ní ìsinsìnyí, ẹ ṣiṣẹ́, a kì yóò ṣàfi koríko fún yín, síbẹ̀ iye bíríkì yín yóò pé. Àwọn olórí àwọn ọmọ Ísírẹ́lì sì rí pé ọ̀ràn wọn kò ní ojú. Lẹ́yìn ìgbà tí a wípé, ẹ kì yóò dínkù nínú iye bíríkì yín ojoojúmọ́. Wọ́n sì bá Mósè wọn Áárónì, ẹni tí ó dúró láti pàdé wọn bí wọ́n ti ń ti ọ̀dọ̀ Fáráò jáde wá. Wọ́n sì wí fún wọn pé, kí Olúwa kí ó wò yín, kí ó sì ṣe ìdájọ́, nítorí tí ẹ̀yin mú wa di òkú òórùn ní ojú Fáráò àti ní ojú àwọn ìránṣẹ́ rẹ̀, láti fi idà lé wọn lọ́wọ́ láti pa wá. Mósè sì padà tọ̀ Olúwa lọ. Ó sì wí fún un pé, Olúwa, èé ti ṣe tí o fi ṣe búburú sí àwọn ènìyàn yìí bẹ́ẹ̀? Èé ti ṣe tí o fi rán mi? Nítorí ìgbà tí mo ti tọ̀ Fáráò wá láti sọ̀rọ̀ ní orúkọ rẹ, búburú ni ó ti ń ṣe sí àwọn ènìyàn yìí. Bẹ́ẹ̀ ni ní gbígbà ìwọ kò sì gba àwọn ènìyàn rẹ.